Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. A kú dédé àsìkò yìí o. A kú bó ṣe ń lọ. Wọ́n máa ní Ọlọ́run ló máa mú Ashley léni o. Wọ́n ní Ashley tún lọ gbé igbá ẹbọ sí gbogbo ẹgbẹ́ wá sínú compound Naomi. Wọ́n ní Naomi dẹ̀ wà lókè o. Ó gbójú gbóyà. Ó rí pé kò sí kábíyèsí nílé. Àwọn ọmọọṣẹ́ Naomi pẹ̀lú ìgbójú ló fi fẹ́ wọlé o. Wọ́n láwọn ọmọọṣẹ́ Naomi wọ́n wà ní ẹnu ọ̀nà ìta àbáwọlé. Wọ́n ní bí Ashley ṣe wọ géètì pé wọ́n ní màdà àti àwọn ọmọọṣẹ́ láti ṣẹ̀ àwọn ọmọ ọ̀dọ̀, àwọn obìnrin ọmọ ọ̀dọ̀ àti kí ló jẹ́ security Naomi. Torí wọ́n sọ pé ó ní security ní Royal Manor. Wọ́n ní bí ó ṣe fẹ́ wọlé, àwọn ní security wá sọ pé madam kí ló dé? Ta lẹ fẹ́ lọ kí? Ta lẹ fẹ́ lọ rí? Ó ní kí ló dé? Ṣé kìí ṣe pé oyin yín gbálẹ̀? Òun fẹ́ wọ inú ilé ọkọ òun. Ó wá ń béèrè pé kí lòun wà nínú ilé compound ọkọ òun. Àyè gbogbo nǹkan tó wà ní ibà. Ta ló fẹ́ sọ fún òun pé ó máa restrict movement òun nínú compound ọkọ òun? Wọ́n ní bí security ẹ̀ ṣe gbá kúrò tì nìyẹn. Wọ́n ní àwọn ọmọ ọ̀dọ̀ gan wọ́n gbá kúrò tì. Torí wọ́n ti mọ̀ pé ó ní iṣẹ́ ibi ni pé kí lè léyìí fẹ́ ṣe ń bí bàìkẹ́ wọ́n wá tẹ̀lé. Wọ́n ní pẹ̀lú fọ́ọ̀sà ló fi bọ́ sí inú compound. Wọ́n ní wọ́n ti ẹ̀ mọ̀ pé ó ti ẹ̀ gbé nǹkan kan bẹ́ẹ̀ dà ní pé bẹ́ẹ̀ tó gbé sínú nylon. Ó gbé kíní yẹn sí nylon bó ṣe fẹ́ wọlé ni. Wọ́n ní inú àwọn ọmọọṣẹ́ Naomi ti sáré lọ gun òkè wọ́n lọ sọ fún Naomi pé Ashley máa ń fi fọ́ọ̀sì wọ compound. Wọ́n ní Naomi ti ẹ̀ ń ka bíbélì lọ́wọ́. Wọ́n ní before you know it pé ṣe ni Naomi yà sáré gbé kíní lẹ̀. Wọ́n ló wà ní compound pé bẹ́ẹ̀ tí wọ́n sọ fún pé security ò tí ì jẹ́ kí òun àti security yẹn ń fa o. Wọ́n ní bí Naomi ṣe rọra gbé Bible lẹ̀ bó ṣe sọ̀kalẹ̀ ni pé kí ló dé kí la tún rí gbọ́ kí ló. Ó wá ní kí ni Naomi ń béèrè lọ́wọ́ òun pé kí lòun rí gbọ́ nínú ilé ọkọ òun. Nínú kẹ́mọ̀ pé ó mọ̀ ó dìídì fẹ́ wá ìjà Naomi. Bó ti ya gbé kíní yẹn lẹ̀. Wọ́n bá ní kí ló tún wá gbé wá lé ní. Tíjọ́ yẹn tó deny pé èèwọ̀ kọ́. Eléyìí tó tún gbé wá yìí bá àṣírí ẹ̀ títí. Wọ́n ní ṣe ló fẹ́ gbé sí abẹ́ flower kan ní compound yẹn. Ọlọ́run dẹ̀ wá ṣe bí Naomi ṣe sáré. Ọlọ́run ló ní kó rí àwọn bọ̀bọ́ yẹn, àwọn girls yẹn máa gbàbọ̀ nínú àwọn ọmọọṣẹ́ Naomi. Wọ́n ní before you know it Naomi kan súnmọ́ ni pé ó yá bẹ̀rẹ̀ gbé igbá òògùn tó gbé lẹ̀. Ló bá ní kí Naomi aṣọ ara pé nítorí Naomi ló ń ṣe gbédé tó ń ṣe gbé wá pé òun mọ̀. Òun ló ń gbé wá pé kí ni Naomi fẹ́ ṣe. Wọ́n ní bí Naomi kan ṣe fà á mọ́ra tó fún ní fún ọtí gidi gan. Wọ́n ní Naomi sì ti gbòòrò o. Wọ́n ní Naomi ti gbòòrò. Kò sọ pé nítorí pé kò sí kábíyèsí nílé, kò sí anybody ní pé wọ́n ní sìn bó ṣe ní ara ń ta Naomi gidi gan. Wọ́n ní bó ṣe dì ní 40 nìyẹn. Wọ́n ní ṣe ló lọ gùtò pé Naomi ti pa òun. Pé náà torí ojú ẹ̀ kọ́kọ́ wọ́n ní ojú ẹ̀ yẹn pa kọ̀nàkọ̀nà gidi gan. Wọ́n ní bó ṣe fẹ́ ṣe bí ipò fẹ́ jà ó fẹ́ ṣe kíní tó ń wá igi tó ń wá eré tó fẹ́ là wọ́n náà. Wọ́n ní bí security ṣe àtètè tì síta tó gbé síta sí gbogbo tó Naomi security wá pé àwọn èèyàn pé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe. Wọ́n ní kó wá wo nǹkan tí Ashley gbé wá sínú compound Naomi ò tí ì sọ̀rọ̀ bó ṣe ni ó dẹ̀ pa kúrò tí Naomi. Pé bí Naomi ṣe fún ní 40 nìyẹn. Wọ́n ní ṣe ló ń kàn sọ pé ojú òun wọ́n ní bí gbogbo àwọn security yẹn ṣe wá bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló dé tí madam yìí wá wàhálà rẹ̀ sẹ́. Kí ni ọmọbìnrin yìí ṣe fún lọ́sàn-án gan lójúkorojú. Kábíyèsí tó rẹ̀ sí nílé ni pé tí kábíyèsí bá wà nílé pé ṣó lè gbójú gbóyà sọ pé òun fẹ́ wá ọmọbìnrin yìí jà nínú compound ẹ̀ pé lè lágbára o. Ẹ̀rí pa Ashley. Òun náà mo ti ẹ̀ sọ fún àwọn èèyàn mi tó ti wá níbi tí mo ti ń ṣiṣẹ́ yìí. Mo ní ẹ̀gbọ́n o. Mo ní ṣé ti Ashley ṣé ẹ fi ìpọ́jú lásán ni. Ohun yìí
ó lè ẹ̀ṣẹ̀ tó máa ṣẹ̀ ní èdè uncountable ni o. Ó máa bá ṣe lè á tún kúrò ńbẹ̀. Ó ṣe bí ewúrẹ́ tó máa lé ńbí, á tún ní ìwọ kẹ̀, ó tún máa padà. Wọ́n á tún lé, ó tún padà. Mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé èṣù àti Naomi náà jọ ń jẹun papọ̀. Wọ́n ní tí èèyàn bá dẹ̀ fẹ́ b'éṣù jẹun pé ṣíbí ẹ̀ máa ń gùn. Ó ṣẹ̀ yé mi pé èṣù àti Naomi wọ́n jọ múlé tira wọn, wọ́n jọ ń jẹun papọ̀. Torí ti Ashley yìí pé kì í ṣe lásán. Ṣé mọ ẹni tí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kan nísìnyí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí a jọ ń ṣiṣẹ́, ìyẹn ní ó ní ó lóun ò rò pé bóyá ó ló dàbí pé nǹkan kan wà lọ́pọlọ ẹ̀, pé normal human being ò gbọdọ̀ hùwà tí Ashley ń ṣe yìí. Ó dẹ̀ gbójú gbóyà pé èyí tóun ṣe yìí pé èyí tóun kọ́kọ́ ṣe tóun deny pé òun kọ́ kí CCTV kó tó gbé jáde. Eléyìí ṣe ló tún wá ṣe ní ojúkorojú pé wọ́n ti kọ́ Naomi lóró ni. Torí tẹ́lẹ̀ báyìí ni Naomi máa ń ṣe smell, holy. Pé ṣùgbọ́n holy mi lè sọ̀yàn di wèrè, ó dẹ̀ lè sọ̀yàn di, ó lè kó bá èèyàn tí èèyàn ò bá ṣọ́ra ṣe. Torí Bíbélì gan sọ fún wa, ó ní ká bínú ṣùgbọ́n ká má ṣe ṣẹ̀. Ká dẹ̀ má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú lọ́kàn wa. Ẹ wo bí Naomi ṣe túraká tó láti fún un ní ìfọ́tí olóyìí. Tó bá jẹ́ pé Naomi dákẹ́ tó sọ pé ẹ jẹ́ kí kábíyèsí dé kóun report, ìyẹn gangan ni ẹ̀ṣẹ̀. Ó wà lọ́kàn ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó ti dá sẹ̀ríyà tó tọ́ àti tó yẹ, àwọn ogun ọ̀run àti àwọn áńgẹ́lì wọ́n support Naomi. Ìyẹn lénìí o torí wọ́n ní kì í ṣe kékeré o. Pé ó fọ́ pé tó bá máa fi ojú yẹn ríran ṣá, pé díẹ̀ ni òun gan á mọ̀ pé nǹkan kan ba òun lára. Wọ́n ní nǹkan tí ó ṣẹlẹ̀ ní èní yìí nìyẹn. Pé kábíyèsí ò sí nílé, pé wọ́n ní pé gbogbo àwọn obìnrin tó ń bá Naomi ṣiṣẹ́ àti security pé gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Naomi pé ó máa ṣe woman yìí. Báwọn rò pé bóyá ò ní sọ nǹkan kan, wọ́n rò pé ó ní ṣe kí ni. Wọ́n bá ní kó wá gbé ìgbà ẹ̀ kó wá gbé. Wọ́n ní kó wá gbé, wọ́n ní kò tiẹ̀, wọ́n ò bí dá kó tiẹ̀ sọ pé òun tún fẹ́ wọ compound. Torí tó bá fẹ́ wọ compound ẹ mọ̀ bóyá wọ́n lè láge mọ́. Ẹ̀ tó kàn wí pé Naomi kò sí èèyàn gbọdọ̀ dájọ́ lọ́wọ́ ara ẹ̀. Naomi Ashley yìí máa fi owó ara ẹ̀ ṣe rẹ̀ o. Gbogbo ẹlẹ́yà wọn kù sí dẹ̀dẹ̀. Ẹlẹ́yà wọn ó kù sí dẹ̀dẹ̀. Pẹ̀lú ìtàn ṣe tí Ashley ń ṣe lemọ́lemọ́ yìí. Ọ̀rọ̀ pọ̀ nínú ìkọbọ̀. Gbogbo bá àṣírí wọn ṣe ń tú. Àṣírí Mary gan ti ń tú rẹpẹtẹpẹtẹ. Wọ́n ní bóyá igbá ló tiẹ̀ gbé síkùn, Ọlọ́run ló yé o. Bóyá rọ́bà àwọn blóbló tó máa ń gbé síkùn yẹn. Ó ṣe ikùn dẹ̀dẹ̀rẹ̀ nínú fíìmù. Wọ́n ní àṣírí ẹ̀ tú. Wọ́n ní Mary pé ẹni tó lọ bá, midwife tó lọ bá pé kó bá òun wá ẹni tó ṣẹ̀ bímọ. Ikùn ẹ̀ yẹn ti wá ga bí ipò tí fẹ́ bímọ pé before you know it, ó máa lọ sí hospital midwife yẹn pé òun ti bímọ. Wọ́n ló gbé ikùn yẹn jáde. Ó ṣe kékeré. Wọ́n ní kábíyèsí kan surprise pé ṣé eléyìí ṣe kùn lélẹ̀ àbí kí ni. Mo ní kábíyèsí kan tó sọ pé wọ́n ṣe ní kó ṣí ara lẹ̀ kó bọ́ra. Wọ́n sọ pé pé bó tiẹ̀ ṣí ara lẹ̀ pé kí ni, pé wọ́n ló tún sọ pé ó ní injection, wọ́n ní system kan tó wà pé ó ní injection tó máa ń fún wọn tí ikùn yẹn máa tóbi ràgbàdì bíi pé ó lóyún. By the end of the day, kíni yẹn wọ́n máa ju padà. Ẹ rí i pé cancer náà fi ń ṣeré. Ṣẹ́rí ẹni tó ń wà wàkúwà, ó máa rí ìríkúrí ni o. Ṣẹ́rí torí wọ́n ti mọ̀ pé Ashley Mariam fún rẹ̀, Mariam tí ẹ lè. Níbo ló ti fẹ́, àfi tó wá pé ó fẹ́ lóyún ẹ̀mí mímọ́. Àfi tó wá pé Sarah tó lóyún ní at the age of 80. Bẹ́ẹ̀ tí ẹ lè. Nǹkan tó bá ti fèrú ṣe ńkọ́, ṣé ó ṣe é ṣe? Wọ́n ní kábíyèsí ò súnmọ́. Wọ́n ló ń ṣe ló ń parọ́ pé kábíyèsí wo ni ò súnmọ́ òun. Pé kábíyèsí ti wọn tí yóò ń jọ ẹ̀. Ó dàbí pé òun lòun ń ṣe kíní yẹn fúnra ara òun. Bóyá kábíyèsí ló dẹ̀ bá sùn fúnra rẹ̀. Bẹ́ẹ̀ tí kábíyèsí tó bá yàn ṣe kíní kó sọ pé òun ò mọ̀. Ṣẹ́rí gbogbo ọ̀nà èrú tó ń gbà káàkiri láti ṣe jàmbá nínú ààfin.
Ọlọ́run máa tó gbé, ó yìí máa dáná lé wọn lórí. Wọ́n kúkú ti sọ, fúngbà díẹ̀ ni Naomi, ìwọ ṣá máa wò ó tí àwọn nìkan náà máa fẹsẹ̀ ara wọn rìn kúrò láàfin. Wọ́n máa mọ́ láúláú tó dẹ̀ máa kú àti kábíyèsí àtàwọn mẹ́ta máa yọ̀tọ̀ mi pẹ̀lú ògo tó ń jẹ́ ti Jésù Kristi. Ẹ̀yin èèyàn mi, ṣókí lọ bí oge jọ jàre, ní títorí àwíjàre kí tọ́tọ́ lẹ́nu. Nǹkan tá a rí ní ní allegedly la gbọ́ o. Ẹ bá share, kẹ bá like, kẹ dẹ̀ bá subscribe kí gbogbo ẹ̀ kó máa lọ mẹ́lọ́mẹ́lọ́. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Amen. Bye.